ó ti yé gbogbo Lárúbáwá ni wọ́n wá gbà wípé Sheikh Adamu àfáà ni àwọn ọmọ Lárúbáwá mọ̀ bẹ́ẹ̀ bọ́ ọba délẹ̀ Lárúbáwá dákọ̀ rẹ̀ èyí tó bá lóun ọ̀gbọ́n tí ń jẹ́ Adamu rí tó sì jẹ́ ọmọ Lárúbáwá sọ fún un pé ọ̀njọ́ ọmọ Lárúbáwá ni kò sí mímọ̀ Lárúbáwá lára rẹ̀. bàbá wọ́n èbí Lárúbáwá ọ̀hún wọ́n èbí. àkọ́kọ́ nù kò sírú ẹ̀ ń bí èyí hùn gbajúgbajà mímọ̀ láti àṣírù rẹ̀ ata àṣírìnà lìyàwó ọgbọ́ wà ní harata àǹtùnà kìsàní famarhaban bihi. wọ́n tó bá rí irú wọn bẹ́ẹ̀ mú wa. ọ̀hún ni mo sọ wípé n tí fi ń kọrin yìí ìmọ̀ tí fi ń kọrin yìí mímọ̀ ló fi kọ́ èyí sáà ìmọ̀ kan torí mo rí tírésìsì pé ẹni ó kéwú ni arábìnrin náà ó ti yé báwọn ọmọ rírì mímọ̀ ìmọ̀ ló fi sọ àkọ́kọ́ nù. tani o Jésù lára mímọ̀ yóò dà fún ọ talẹni tí ó Jésù lára àmọ́ Mawlana Allama kò sí àfa ọ̀hún tí ń bẹ ní Nàìjíríà yìí tó bá jásí pé onímọ̀ ni wọ́n ń pè é ìmọ̀ Sheikh Adamu ń bẹ nínú ma rẹ̀ èyí tí ó bá wá sí tẹ́sí ìmọ̀ Sheikh Adamu nínú ma rẹ̀ tó lóun ọ̀kọsẹ̀ bá mímọ̀ Sheikh Adamu inú rìn àjò mímọ̀ ń rí ọ jáde kó sọ kó sì bóra pẹ̀lú ẹ̀. a sì wẹ́lú kọ́ ọmọ ẹ. gbogbo ntọ́ bá wò lè dà tí ntọ́ bá wò lè jẹ́. bẹ́ẹ̀ni. o ti yé ìmọ̀ Sheikh Adamu dúkìá Allama gbọdọ̀ wà nù dúkìá rẹ̀ wàláwù bọ́ bá tiẹ̀ ka tírà àwọn kọ́dà bó fi tírà àwọn tako àwa tá ń jọ mọ́ wọn kọ́dà lómi ọ̀fẹ́ tako bàbá Mudiru yóò tún wá lè mú tírà Sheikh Adamu fi tako ó ti ka tírà yẹn ọjà nfààní ń bẹ̀ ló fi mà wípé a tún fi tírà yìí tako yàn. ọgbọ́. àgbọ́yé bàbá ọkà ọgbọ́yé lọ fi mú wá láti wá kà láti wá fi tako àwọn mọ́tíkàlì. ọjẹ́ òní mímọ́ o tí ó sì làmìlà káàkiri gbogbo ayé dúkìá Sheikh Adamu gbọ́dọ̀ wà nú ẹrù rẹ̀ àfi tọ́ ọba bò máa sọ tọ́lọ́hún ó sì máa béèrè lọ́wọ́ rẹ̀ tó bá dà kíámà torí nínú àmánà tó gbà tó dá padà lọ́wọ́. ó di mélòó. ó di méjì sà. ta ni ó jẹ èso ta ni ó jẹ lára mímọ̀ Allamatul Ilori òun ni ajá mistura yìí sọ. ẹlẹ́ẹ̀kẹta ìwọlé nu o. ọsọ mímọ̀ di irúgbìn. Mọ̀lánà wa sọ mímọ̀ di irúgbìn ó gbin mímọ̀ kalẹ̀ níbo ni wọ́n gbìn sí wọ́n gbin ìmọ̀ yẹn sí Agége wọ́n wá gbìn sí Agége ní gbogbo àwọn èèyàn tẹ́lẹ̀ wípé èèbù iṣu tí wọ́n bá gbin iṣu àbó gbin àgbàdo àwọn nǹkan owó tún ni àbẹ́yẹn gbin ẹ̀gẹ́ àbó gbin sóyà tẹ́nìkan wá débẹ̀ wọ́n wá òun náà mú bẹ́ẹ̀ alóhun náà fẹ́ lè gbìn sọ́dọ̀ òun eléyìí náà mú bẹ́ẹ̀ alóhun náà fẹ́ lè gbìn ẹ fún mi léèbù èmi náà fẹ́ gbìn sọ́dọ̀ mi ibẹ̀ ni àkọ́kọ́ mímọ̀ tòde òní tí gbogbo ayé ń lò yìí ibẹ̀ wọn ló ṣe kọ́kọ́ pilẹ̀ ibẹ̀ ni wọ́n ti gbìn tí gbogbo kó wa ń lọ lè mú bẹ̀ ní direct how indirect ó ti yé ó di mélòó ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹ́ ni wà nù. pàpín ìmọ̀ kéwú yẹnyẹn. Sheikh Adamu ní pàpín ìmọ̀ kéwú yẹnyẹn. muntahal ilmi òun nù. الشيخ العلامة الإلوري هو منتهى العلم ọgbọ àgbọ́yé bàbá ẹnìkan ò ní tako eléyìí ọ̀dọ̀ ẹ̀ nípa pin mímọ̀ pin sí pẹ̀lú ògùn Ọlọ́run lẹ́yìn mímọ̀ tí Sheikh Adamu lẹ́yìn mà Sheikh Adamu ń jọ bàbá náà ti lọ àìrí mọ̀ tuntun kò tí ì sí òun gbé mímọ̀ tuntun wá ọgbọ láti bá wọn ti wá lọ láti 30 ọdún lé nísìnyí àyè tí ì rí ìmọ̀ míì tuntun táwọn ìpè wọn yìí máa kán níta àti rírí kò sí bàbá sì mú àwọn mímọ̀ wá tí ò ti sí rí before kí bàbá ó tó dé pàpín mímọ̀ nù ó ti yé báwọn náà lọ́dọ̀ wa níyà yìí mo tún wá ń sọ fún ọ wípé lẹ́yìn ìgbà Sheikh Adamu ti lọ tán ní báàbù pé mo fẹ́ jà dáadáa lẹ́kùn rẹ̀ títì kò sí mujadidu mọ́ lọ́nà òòsà kò lè sí mujadidu kan mọ́ pàápàá jùlọ ní gbogbo tí ń jẹ́ ilẹ̀ Yorùbá yìí. kọ́rí inú mi tí wọ́n ń bọ̀ nǹkan. mọ̀já àánú Ọlọ́run ti kàtámà jà kàtámà rẹ̀ Masha Allah tẹ̀jìdìdù kan ò sí ma Masha Allah ó ti wá ẹnu tí bàbá yẹn ẹnu bí ọba adéhùn náà òun láà máa fọ̀ mọ́ra wa lọ́wọ́ ó ti má fọ̀ kàn sí pé o tún retí wípé nígbà tí yẹn retí pé ànábì Ìsá ń bọ̀ wá tí ó sì ní wá. kò sí lè wá àbó ti wá ní gbogbo lóde gẹ́gẹ́ bẹ́ẹ̀ lẹ́ni tí ń retí wípé àáfàá kan wà jáde wá ń bì kan yóò lálẹ́ wù kọ́ sí mo ní ó ti wá. ta ni ó bi ta làfà ta ni ó kọ
ọgbọ́ akramakumullah. naam pàpín ìmọ̀nù mashallah. naam inú àwọn ọ̀rọ̀ tó wá ń sọ nígbà tí ń lọ àwọn ọ̀rọ̀ kan ń bẹ tó tún jẹ́ àlúùlù ń bẹ ni mo fẹ́ kó mú. Sheikh Adam ṣe wàhálà pọn mi sámú. ó ní bàbá wa lẹ̀ lórí ó ní wọ́n ṣe wàhálà pọn omi sí àmù pẹ̀lú wàhálà ni omi wo ni omi mímọ́ wà bá lọlẹ̀ lárúbáwá lẹ́yìn ìgbà wọn akéwú tán wọ́n lọlẹ̀ lárúbáwá pẹ̀lú wàhálà bí ìgbà tí wọn ò ní dé láti tún wá ìtẹ̀síwájú mímọ́ lọ nígbà tí bàbá débẹ̀ bàbá ní mo rí wípé kò sí nǹkan kan ń bẹ̀ mọ́ ọdún náà mọ́ padà bàbá ní mo ti rí lé mo ti rí ta kò sẹ́ni tí ó dẹ́rù kéwú bà mí mọ́. irú gbólóhùn yìí sẹ́nìkan sọ ṣáájú wọn. kò sẹ́ni ó sọ ṣáájú wọn kọ́dẹ̀ nìkan ò tí ì sọ lẹ́yìn wọn ìwọ wí bẹ́ẹ̀. wípé. bàbá ní tó bá yẹ pé kéwú tó lọ ń pa èdè alukurani àtàdísì ànábì àtẹ̀dé lárúbáwá ọmọ lárúbáwá ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí bàbá ti wínú bàbá ní kí ẹ ṣe fáàrí o ọlọ́run ọ̀dá fáàrí mami o èmi sábà ṣe fáàrí o ọlọ́run ọ̀dá fáàrí mami àmọ́ n tó jẹ́ ń wí bẹ̀rì ọmọ lárúbáwá ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìwọ jáde lọ́la kó o wí bẹ̀ wípé ọmọ lárúbáwá ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọ dúdú ní ọkọ̀ jáde sí ọ kọ́dà àwọn tí ó bóde sí ọ àwọn tí báyà àwọn táwọn wọṣọ búlù lọ́wọ́ báyìí wọ́n jáde bí àwọn wa ń ta òjì àwọn tí ń bẹ ń dáwùlà lọ́wọ́. kò tó bẹ̀ kó sọ masari tóun náà lọ mọ̀kìbúlù ló gbà wálé. ìwọ tó gba mọ̀kìbúlù lọ́sọ̀ pé ọmọ aláwọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. o ní sọ bẹ́ẹ̀ Mọ̀lánà Sheikh Adamu ló wí bẹ́ẹ̀ níjọ́ sì ti wí bẹ́ẹ̀ ẹnìkan ò wí bẹ́ẹ̀ ṣáájú wọn ẹnìkan ò sì wí bẹ́ẹ̀ níjọ́ wọn ti lọ́mọdún ni. wọ́n wá ṣe wàhálà pọnmi sámú ajé àmàsútúrà wá ń wí pé bàbá tún wá ń bẹ àwọn èèyàn pé ẹ wá mú lẹ́yìn ìgbà tó ṣe wàhálà tán wọ́n tún wá ṣe wàhálà lérí àwọn tí ó mú mi. ebi yẹn bá ṣe wàhálà pọnmi sámú a ní nítorí ọmọ àwọn lòun fi pọ́n ọmọ ọlọ́mọ kan ò ní ti kọ́ọ̀bù bọ́nú àmú mi bàbá nípìn lè pọ̀ ọmọ ọlọ́mọ wa wọ́n á fa àwọn ọmọ tí wọ́n lẹ̀ ẹ mú ẹ yó ntọ́ bá sẹ́kù ẹ fílẹ̀ báwọn ọmọ mi. ọlọ́run wa ní rárá ntọ́ bá sẹ́kù kọ tuntun náà làwọn ọmọ tiẹ̀ náà mú. Masha Allah. gbọ́ kọ́ sí. oye bàbá. ajiya yìí mastura yìí ẹ wo durar. bàbá. ẹ wo dúró ọ̀rọ̀ yìí ẹ dọ̀ kí ọ̀rọ̀ ní ọ̀rọ̀ náà ọlọ́run kọ́ wọlé agbólóhùn kan tó wuyì ọlọ́run ò ní pa ọkọ rẹ̀. Allahumma àmín.